gbogbo lórí sí àárín wọn kó máa jádàrí káwọn ẹja tó kù bàtàbàtà bó ṣe tán. ẹ ò bá yẹn ṣe tó ṣe ti rí bó ṣe kò lọ. ẹ ò bá yẹn ṣe tó ṣe ti rí bó ṣe kò lọ. kò sẹ́ni tó lè ròyìn ayé lẹ́yìn ọlọ́run nìkan. ọlọ́run ṣẹ̀dá igbó sórí ilẹ̀ ẹlẹ́mú kó dẹ̀ràn kó sígbó ó fi kìnnú so lórí kó dẹ̀ tún máa jádàrí báwọn ẹranko tó kù bàtà kó ṣe bó ṣe tán. ẹ ò bá yẹn ṣe tó ṣe ti rí bó ṣe kò lọ. ẹ ò bá yẹn ṣe tó ṣe ti rí bó ṣe kò lọ. kò sẹ́ni tó lè ròyìn ayé lẹ́yìn ọlọ́run nìkan. ó dá yẹn sójú ọ̀run ó dá yẹn sójú ọ̀run ó wá pọ̀ kí n tó lórí adìyẹ kò ní kú. ọ̀tún kan nítorí ipò ó máa fẹ́ jẹ́ ó jọ̀rún tẹ̀yẹ mẹ́kọ̀ọ́ láì bá bàbọ̀ra ọ̀gbìn darí àwọn ẹ̀yẹ gẹ́gẹ́ bó ṣe tọ́. ẹ ò bá yẹ ṣe tó ṣe ti rí bó ṣe kù lọ. ẹ ò bá yẹ ṣe tó ṣe ti rí bó ṣe kù lọ. kò sẹ́ni tó lè ròyìn ayé lẹ́yìn ọlọ́run ní. mímọ́ rẹ Olódùmarè ọba. ọba ńlá dókítà ńlá tí gbọmọ tiẹ̀ láì ṣiṣẹ́ àgbẹ̀. ọba tí tọ́jú ẹni láì fúnni lábẹ́rẹ́ fúnni lóògùn. ọ̀rọ̀ rẹ ó tóbi púpọ̀ ó kọjá òye ẹ̀dá. àfi kẹ́dà ó gbà ibi tó o bá gbé nǹkan sí kó lè bá a nísinmi. àwúrúkú máa dàgbà òjòkù ni wọ́n ràn ìwọ̀nràn ni jókù. bàbá wọn wọ́n yàn ń kú ìyá tó bí wọn ni wọ́n rán ń kú. lọ́jọ́ tí wọ́n nà yá kú lọ́jà Èjìgbò mẹ́kùn. ikú gbọ́ nílé ó fọn bí àgàtẹ ó finá ṣaṣọrọ́ ó fi oòrùn sọ̀ jáde ó fà kérékèré ṣòrùka. ẹ̀rọ ikú tẹ́ lórí ẹ̀mí mọ̀ yá. ikú papá apá kú. ikú pàrókò. ó pò gùgùrùgù. àbìgbò sẹ́ńsẹ́ lẹ́sẹ̀. ẹ̀rí èsì wọ́n gbóná léwé wọ́n sì tutù légbò níní. àádá fún àyìnrín tí sọmọ kẹ́yìn wọn léńjẹ. ẹ gbọ́ ikú wá yẹ̀ lónìí ó lọ ọ̀yẹ̀. mọ́tò yìí ẹ mọ̀ pé ọ̀yẹ̀ níbikíbi tẹ́ ẹ ti láǹfààní àti gbọ́ mi wò mí káàkiri àgbáláyé. ikú yẹ̀ lórí tèmi yín ọ̀yẹ̀. ìran àrùn gbogbo wọn yẹ̀ lórí tèmi yín ọ̀yẹ̀. àní ẹ mọ̀ pé ọ̀yẹ̀ òfò àti àdánù ọ̀yẹ̀ lórí tèmi yín ọ̀yẹ̀. òṣì àti ìṣẹ́yẹ̀ lórí tèmi yín ọ̀yẹ̀. ìyá ọ̀sẹ̀ bẹ́ẹ̀
torí pé bọ́mọdé bá mọ̀ṣẹ́ dání wọn á pé kọ́ṣẹ́, ńbàgbà bá mọ̀ṣẹ́ dání wọn á pé kọ́ṣẹ́. ìran awíyàre kan kì í wí tiẹ̀ kọ́ mọ̀mọ̀ ṣẹ, yóò ṣẹ ní dandan ni. yóò ṣẹ kò ṣàìṣẹ. ìrètí àwú lálẹ́ tòní yóò ṣẹ kò ṣàìṣẹ. ẹ káalẹ́ o ọmọ aládé gbogbo. ọ̀pọ̀ oríṣiríṣi ń bẹ nínú rédíò tá a wá nínú 32 FM nílùú Ìbàdàn bẹ́ẹ̀ fẹ́ polówó ọjà ń fẹ́ níbẹ̀ nínú ètò àrà náà ni ètò àrà lóríṣiríṣi ẹ mọ́ ṣe gbàgbé wa àwa lára àrà ló ní wá o ọba tó ní wá ọba tó dá wa sáyé o kò ní fi wá dára tá a fẹ́ o yóò dá kò ní ṣàìdá fún wa o yóò dá àṣẹ yóò dá kò ní ṣàìdára fún wa o yóò dá. Ayédùn má ṣe gbàgbé ibi tó gbé wá o Ayédùn ó má ṣe gbàgbé ibi tó má ṣe gbàgbé ẹrántí ilé o Ayédùn ó má ṣe gbàgbé ẹrántí ilé. Káalẹ́ nílà oòrùn. ẹni ó dúró mo kí yín o. ẹ̀ka àṣálẹ́ níwọ̀ oòrùn ẹni ó bẹ̀rẹ̀ ìbà ni mo ṣe ẹ̀kọ́ àlẹ́lẹ́ láríwá ẹni ó fàpè tẹ̀dí mo ṣe yín pẹ̀lẹ́ ní gúúsù láàrin gbogbo yíká orílẹ̀ àgbáyé níbi gbogbo tẹ̀ tí láǹfààní àti wò mí gbọ́ mi láṣálẹ́ tòní ọláyínká ọmọ àkórèdé MrAyedun yín rèé o àgbà nínú káṣọ̀n kìnìún iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu lórúkọ dọlápọ̀ tí ń ṣojú ṣẹ̀yìn fún káàdé òbíṣẹ̀sán tòun ti láìdé báyọ̀ ńlẹ́ káàdé o ìdùmàrè ó fọ̀run kẹ́ ìyá àgbà o ìpẹ̀lẹ́ o básìkò bá ti tó ọ̀yẹ̀ kan kò kúkú rí kúyẹ̀ kédùmarè kó mọ̀ tí ìnáwó ọkú sẹ́nì kọ̀ọ̀kan wá báyìí. àgbà nínú káṣọ̀nì kí ni wọ́n iṣẹ́ ìwádìí lórí bí ìyanu mọ̀mọ́ tó dé lálẹ́ tòní o tèmi tàwọn ikọ̀ mi ṣẹ́gun ọmọ alágbàlá alẹ́ ọmọ akéré ṣàbọ̀dínà adékúnlé ìṣọ̀lá gideon ọmọ ológbòmọ̀ṣọ́ ní ń bẹ ní yàrá àgbàrá lọ́hùn-ún tí gbogbo ẹ̀ tí fi ń jágere jágara tẹ̀ fún láǹfààní àti wò wá gbọ́ wa láti darapọ̀ mọ́ wa níbikíbi káàkiri àgbáńlá ayé. akọ òkúta yín tí ṣakọ aláǹgbá pèsè mọ́mọ́ tó dé lálẹ́ tòní ṣẹ́yìn náà lẹ pé kànjọ́gbọ́n lọ́ba àgbà kò tó gìrìwò bá bá ọrùn ẹsẹ̀ ẹ̀yìn eegun tí ó ṣe bí eyín lágbárí ò tíì sí bẹ́ẹ̀ ni Èdùmàrè náà ló ṣe bẹ́ẹ̀ ló dáṣọ ẹ̀yẹ ló dáṣọ ẹwà ló dàrú ọ̀kín kì í ṣe mímọ̀ ṣe rẹ owó Èdùmàrè ló ṣe bẹ́ẹ̀ owó Èdùmàrè ló ṣe bẹ́ẹ̀ Èdùmàrè kó mọ́ padà lẹ́yìn tèmi àti yín agbọ̀gbọ̀n bí ọtí òkìtì ọ̀gán ti dá ìwé orí ara rẹ̀ sí ìran pápá ńlá àwọn ni wọ́n mú kókó dọ́gba èmi rèé o àgbà ìṣó yín rèé ti yàkóṣẹ́ ìwádìí òwò àtúntìdé lálẹ́ tòní ìrètà adébẹ̀ẹ́ tí mọ́ gbà wá nígbà gbogbo ẹ̀yin abiyamọ ayé tẹ̀ ẹ́ fọ̀jà yín pọ̀mọ́ tẹ́sẹ̀ rẹ̀ yọ̀ọ́lẹ̀ àmọ̀ tó ti dé lálẹ́ tòní ẹ bá ń ké sálára ẹ ránṣẹ́ sájèrò ẹ mọ́ ọjà àròkọ ìjọlẹ ọwọ́ àrọ̀gún àga ìmọ̀ta èdè alágòdẹ tìrọtẹ̀ ní kéńjé ẹ bá ń wí fún wọn pé ètò àrà ọmọ tó ti gbìnàyà láṣálẹ́ tòní ṣe ti mú gègé àti tákàdá ṣe ti gbé fọ́nrán ká nǹkan lẹ́yìn ibi abá nǹkan dé nípa ìrìn àjò àrà sí ìlú àfò
àfò lágbára Olódùmarè àáfẹnu ọ̀rọ̀ jóná lálẹ́ tòní 32 FM 949 Ìbàdàn ẹ̀yìn náà ló já sí gbogbo yàrá tó ní ṣe pẹ̀lú ojúpọ̀ ayélujára wa 32 FM 949 Ìbàdàn. ẹ má gbàgbé wá wo TV náà ní ojúpọ̀ YouTube tí MrAyedun tó sílẹ̀ ẹ bá wa lọ bẹ subscribe síbẹ̀ ó ṣe pàtàkì ó ṣe kókó kẹ́sì click notification bell ìyẹn àmì agogo tí ó mọ̀ laago sí yín létí nígbàkúgbà tá a bá ti ju nǹkan kan síbẹ̀ wá wo TV wá wo TV wá yẹn kọ lọ́tọ̀ wo àti TV yẹn ẹ kọ papọ̀ ni. ẹ jẹ́ àròjọ ọjà kábọ̀ bá a bá padà dé kí ni wọ́n ń pè ní òmìdànmì nílùú àfò ẹ̀yìn àṣà àti ìṣe wo ni ọdún wo ni wọ́n ń pè ní ọdún àtìbà irú àkọ́bí ọmọ wo ló ṣe é gbé sí gbangba tá a pa fẹ́ torí ẹ̀ darapọ̀ mọ́ wọn ṣọdún àtìbà àwọn tá a pa bìyàbìdún yànnàná lálẹ́ tòní lórí ètò àrànù ibi tí nǹkan kù sí nípa ìrìn àjò wa sí ìlú àfònù Andrew Samson Adéọlá ọ̀rẹ́ mi dáadáa ọmọ ṣeun òun ló ṣe alátọ̀nà wa kún wa lọ́wọ́ láti jẹ́ kí ìrìn àjò yìí kó rọrùn lọ sí ìlú àfò ẹlẹ́mbẹ̀ wọn ẹ̀kú kalẹ̀. ọmọ báyà ní òmìnira omi ládé ní ìwé kọsẹ̀ ìpè fún ọ̀gbẹ́ni àìjẹ èpè bíbẹ èpè kìí ẹni lé bàbá tó bí mi lọ́sẹ̀ ẹ̀ẹ́dọ́gbọ̀n òun lọ ládé gbogbo wa ní dọ́lọ̀ bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dọ́gbọ̀n máa wò. Excuse me, bros. This your stout has this inviting aroma. Like there's something extra. You mean extra special? It's the roasty aroma from the extra malted barley in the new Trophy Extra Special Stout. Trophy Stout, aka Mr. Extra Special. A rich, dark, satisfying drinking experience every time. Barman, give me my own bottle of Trophy Extra Special Stout. Trophy Extra Special Stout for extra special satisfaction. Not to be sold to persons under the age of 18. Drink responsibly. Kérésì ọdún yìí ti dùn ó. Passport Christmas mega promo ó ti ń lọ lọ́wọ́. Rálẹ̀ lọ́dọ̀ wa. Stop Christmas mega promo 2020 today. Ó lọ lọ́wọ́ bá ìtọ́ni yóò fi parí ni o. Stop homes and properties. Ló ń talẹ̀ tó fini lọ́kàn balẹ̀ fún gbogbo ẹ̀ tó fẹ́ nílé lórí. Lọ́nà tó rọrùn gbà. Legacy Park phase 1 níjọba àbílẹ̀ Ẹdó. $450,000 péré ní báyìí. Freedom City phase 1 ní Mọ́níyà. First Terminal Bridge $1 million péré ní. Freedom City Extension phase 2. Ìyẹn ní $500,000 péré. Ẹ̀rọ̀lẹ̀ tí iná báyìí kẹ́gbà kó sìmẹ́ntì márùn-ún. Ọgọ́rùn-ún búlọ́ọ̀kù. Lórí tipa kan. Àkùkọ díẹ̀ méjì. Ẹ̀túyàyẹ máa bọ̀ lọ́fíìsì wa tó wà nọ́mbà 195. Ládójú Kọ́tínú Òkè Táyọ̀ Plaza. Òkè Àdó Ìbàdàn. Àtẹlẹ́ ìdódójúkọ General Oil. Lẹ́gbẹ̀ẹ́ amúlùdún ẹ̀fẹ̀ ní Mọ́níyà. Tẹlifon 081-255-35376 tàbí 081-3065-6499. Kérésì ọdún yìí ti dùn ó. Origin Herbal Gin wò ọ̀nà àrà láti gbádùn jíìnì tó ní ojúlówó African root pẹ̀lú ìtọ́wò tó fọkànbalẹ̀ èyí tó jẹ́ pé o lè rí nínú Origin Herbal Gin nìkan. Origin Herbal Gin jíìnì tí kò lẹ́gbẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ̀gbádùn Origin Herbal Gin jíìnì tá a ṣe pẹ̀lú ojúlówó African root fún adùn tó kọjá gbogbo ìtọ́wò tó o ti rí tẹ́lẹ̀. Kò sí títà fún ọmọdé tí kò tó ọdún 18 má ṣe mu àmupara. Origin wà lógidì. Uncle Dentist, wetin be cavities and how Colgate take dey protect my teeth from cavities? Shey dey use comfort? No, dear. Na hole for teeth dey cause most tooth pain wey be cavity. But if you use Colgate Maximum Cavity Protection, take brush every day. The confirmed formula go help keep natural calcium inside our teeth wey go protect them from tooth decay. Time don reach to upgrade to the world's most chosen toothpaste, Colgate, because Colgate locks calcium in. Now, the Nigerian Dental Association, they recommend Colgate. Revolution Plus ìkórèdé pẹ̀lú Revolution Plus Christmas goodie box promo. Kérésì ọdún yìí máa yàtọ̀ jọ.
Oríṣiríṣi ẹ̀bùn ló ti wà ńlẹ̀ fún ti Christmas goodie box promo. Bí ẹ bá ti san àsánlé owó fún àwọn ilé wa tó wà ní Èkó, Abẹ́òkúta, Ṣímáwá, Ìbàdàn àti ìlú Àbújá. Bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá ọdún 2020 sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kìíní ọdún 2021. Bẹ́ẹ̀ bá san àsánlẹ̀ 50,000, 100,000, 250,000 àti 500,000 naira fún àwọn ilé wa. Àwọn ẹ̀bùn bíi àpò rẹsì, òróró, adìẹ ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti wà ńlẹ̀ fún yóò. Bẹ́ẹ̀ bá tún wá fẹ́ kó tún yàtọ̀. Ẹ san àsánlẹ̀ 1 million, 2.5 million, 3 million tàbí 5 million. Ẹ ti láǹfààní àwọn ẹ̀bùn bíi smart TV, washing machine, òróró, ewúrẹ́, àgbò, màálù àti àwọn míì lọ́kàn òjọ̀kan. Kódà ìwé ráfù tíkẹ̀tì fún ìdíje tẹ́tẹ́ oríire àti lọ Dubai lọ́fẹ̀ẹ́. Òǹgá wà ńlẹ̀. Ẹ wo àròyé ò kájọ. Ẹ pè 08087729747 tàbí 08053034981. Revolution Plus Property. Ilé ìrọ̀rùn lówó dákọ̀mù. Is Grace Telecoms àròkìtì iléeṣẹ́ tó fọ̀gbàgbàlẹ̀ sọ gbogbo nǹkan di rọrùn fún mi ènìyàn. Làálàá kòókò máa forúkọ tẹ̀pá àrònú nílé ìfowópamọ́ jó dópin. Ní Is Grace Telecom o lè gbowó lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ ló tún lè fowó ránṣẹ́ tó ń ti charges tí ò ju 50 naira lọ. Àkọ́kọ́ rú ẹ̀ níbikíbi. Bó sì tún jẹ́ DSTV lẹ́yìn fẹ́ rà tó ń ti GoTV. Ẹ bá bíbà ní Is Grace Telecoms. Bákan náà bójú oríṣiríṣi ojúlówó fóònù lẹ́yìn fẹ́ rà ní Is Grace Telecom ní kẹ́ẹ̀kan sí. A wà ní shop 1 àdójúkọ Nobility Filling Station Apẹtẹ Ìbàdàn tàbí shop number 3 ní Ọ̀gágá Water Junction Gbàgádà lẹ́rìí Is Grace Telecoms. A tún wà ní shop 1 Ìdó Junction off Èrúwà Road Ìdó Ìbàdàn tàbí kẹ́ ẹ pè wá sórí nọ́mbà yìí 08068378289 Is Grace Telecoms. Débẹ̀ lónìí ó kọjá ń tá a lè fẹnu ròyìn. Excuse me, bros. This your stout has this inviting aroma. Like there's something extra. You mean extra special? It's the roasty aroma from the extra malted barley in the new Trophy Extra Special Stout. Trophy Stout, aka Mr. Extra Special. A rich, dark, satisfying drinking experience every time. Barman, give me my own bottle of Trophy Extra Special Stout. Trophy Extra Special Stout for extra special satisfaction. Not to be sold to persons under the age of 18. Drink responsibly. Ara rẹ o, ara kenge. Ìràwé gbó kó mọ̀ jẹ́yà ó jẹ gbó. Ìràwé ọ̀dàn kó mọ̀ jẹ́yà ó jọ̀dàn. Ẹlẹ́dàá ẹ̀mí àti yín tó dá wa wá sáyé tó dá wa lẹ̀ bí àjẹnú àgò tá a sílẹ̀ kò ní jẹ́yà ó jẹ wá o. Ṣé ẹ kúkú mọ̀ wípé níwájú Olódùmarè ọba tó ní wá bí ìgbà téèyàn ń sin di ẹni, ìgbà tó bá wù ú ni ó mú kúò, ìgbà tó bá sì wù àṣìṣílẹ̀ pé ẹ sáàmọ jẹ káàkiri. Kẹ́dùmarè ó mọ̀ tí mú a kúò lókè ìpẹ̀ báyìí. Ibrahim Brokosin Adéjùmọ̀ láti tà ló lọ́hùn-ún ó kúkú kéré òkú délé ò sì ní gbé sájò láṣẹ Èdùmàrè. Samson Andrew Adéọlá ojúlówó ọmọ àfò ńlẹ́ o láti wọ́n Saheed Ọlátúnjí ààrẹ o. Adéṣọ̀kan Abdul-Jalil Àkàndé Owólabílẹ̀kan ẹja Usman má jẹ́ kó bàjẹ́ ìyanu Olúwapọ̀ Alhaji Imam Abdul-Jalil Albarka Arẹ́ṣẹ́gun àdámọ̀lá àyàtà ó fún bàbá o. Kọ́lọ̀njárí yín pẹ́ Sanusi Abdulkabir Ajísùnwọ̀n ají ìgbàǹgbà ẹ mọ̀ kó àtàárọ̀ ẹ kú iṣẹ́ lónìí. Owólabí Àbáàsì brọ́dà mi dáadáa ẹ láǹfààní àti darapọ̀ mọ́ wa lálẹ́ tòní. Ọmọtókẹ́ Adéníyì Ọládòkun Quadri ní quality wà ní lánà. Àkóèdè Arúbálò Abídèmí AY Alex bàbá àgbàlagbà ẹ kú àṣekù ọjọ́ ìbí àwọn àfáà wa nu. Àwọn tí wọn ò rí wa tí wọ́n ń bẹ lọ́hùn fún wa lọ́njárí yín pẹ́. HAA aṣíwájú tí ò ní dèrò ẹ̀yìn. Ewúrẹ́ ilé ọ̀gá ẹni ni. Ọmọ ọ̀gá ẹni ní ṣe. Bánirẹ́tọ̀ yìí bá Bídèmí láti ìlú Èkó lọ́hùn. Àwọn àgbàbá ní alálàyé ń kọ́ ẹ bá ń kí wọn o. Àfá Ismail Adédoyin Ajá Akọ̀díjà Badmus ìyá Salam Lámúnígun. Àwọn ará lílo wájà jù lónìí nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń darapọ̀ mọ́ wa. A kí gbogbo yín àti àwọn tá àti lè láǹfààní àti dákan báyìí torí àkókò wa. Ṣé ẹ ti mú pèpé jòkó? Bó ní ṣe ti fìdí ló tìta? Ṣé ẹ ti wá nǹkan fìdílé àbẹ́ ẹ ti fìdílé nǹkan?
ẹ fẹ̀yìntì kẹ́ ẹ gbọ́dí ọ̀rọ̀ ẹ̀yin náà ti mọ̀ pé ilé tí báyìí ń lè tẹ́ yé ẹ sì jẹ́rìí ẹni tẹ́ ẹ ní yóò ṣèwádìí ọ̀rọ̀ yóò yé yéké kó tó gbé wá bá yín kó lè bá ìyẹ́ni náà ṣé oníyé ìyé ni níta bá ṣe ní iye ni. Omidanmi mo kí yín o bàbá olóyè àṣàrà bẹ́ẹ̀ ni mo kí bàbá wa alàgbà Ben Fágbóhùn tó ń tẹ abilékọ Fúnkẹ́ Ọbáfẹ́mi gbogbo àwọn tó ń jẹ́ abẹ́nà ìmọ̀ wa kún wa lọ́wọ́ láti ṣàṣeyọrí nù àti ìyá wa dáadáa tí wọ́n jẹ́ ìyá sí Andrew tó jẹ́ pé àwọn gan-an ni wọ́n jẹ́ olùgbàlejò àgbà wa ní ìlú Àfò nígbà tí àgbéṣẹ́ ìwádìí àrà débẹ̀. Mọ̀mọ́ nǹkan ò ní ṣe yín kò ní ṣàlàáfíà yín o èyí tẹ̀ ń wò lọ́ọ̀ọ́kán lóṣù kejì ọdún tẹ́yìn náà ó darapọ̀ mọ́ àwọn ìtúlọ́dé ìyẹn àwọn tí ó mọ̀ ṣe àwọn tí ó mọ̀ ṣe alámòjútó ìlú tá a mọ̀ ṣe àṣà Omìdànmí gan fún tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Omìdànmí nílùú Àfò àṣà àti ìṣe ni a sì tún lè pè ní orò pẹ̀lú tí wọ́n máa ń ṣe láti fa ìṣàkóso lé àwọn tí wọ́n mọ̀ àtúkọ̀ àlàáfíà ìgbáyégbádùn àti ìtura ìlú tí wọ́n mọ̀ tukọ̀ rẹ̀. Àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ àwọn yùn àwọn ò bọ́ sí ipò ààrẹ àwọn yẹn ti di àgbà bígbà tẹ́yìn bá ti ń ṣiṣẹ́ bọ̀ tó wá rìtáyà tó fẹ̀yìntì àwọn tẹ́yìn bá ti bọ́ sípò ààrẹ ipò ààrẹ ó ti fẹ̀yìntì nu àgbà ti kàn án wọ́n wàá fi àwọn míì síbẹ̀ táwọn ó tún mọ̀ ṣe kò kárí ètò ìlú oníyọdún táwọn yùn náà lò táwọn náà fi ṣèjọba. Ṣé ẹ mọ̀ wípé káwọn òyìnbó amúnisìn kí wọ́n tó sọ̀kalẹ̀ wá bákan làwọn bàbá wa ti ṣe irú àwọn nǹkan àṣà àti ìṣe báyìí náà ló ń fìdí ẹ̀ múlẹ̀ pé Èdùmàrè dá ìran Yorùbá ó dá wa pé ó sì fún wa ní àṣà àti ìṣe tó yanrantí ó wá kù sí ọwọ́ tó o bá fi mú un náà ni ó sọ ipò tó o fẹ́ kí Yorùbá wà lọ́jọ́ ọ̀la. Ṣùgbọ́n ó dá èmi lójú pé àtèmi àtìran mi àní dìmẹ́rí torí pé bí àṣà orúkọ èdè àti ìṣe Yorùbá bí ó ti mọ gòkè iná ni a mọ̀ sánná ní. Ẹ jẹ́ farabalẹ̀ àmú eléyìí wá àmú wá kó tó di pààrọ̀jú ọjà. Ohun tí alàgbà Ben Fágbóhùn tí wọ́n ṣàlàyé fún wa nípa tá à ń pè ní orò àbí àṣà àti ìṣe tá a mọ̀ ṣe fún àwọn tí ipò yìí bá kàn tá a pè ní Omìdànmì ẹlẹ́mẹ̀wọ̀n ẹ̀kú kalẹ̀. A gbọ́ pé nǹkan kan bẹ́ẹ̀ lóyè tí wọ́n ń pè ní Omìdànmì ṣé òòṣà ni àbí orò? kì í ṣe òòṣà o ìdàgbàsókè ẹgbẹ́ ni o. ìdàgbàsókè ẹgbẹ́ ọmọ ìlú ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ kó lé lọ́wọ́ tó máa ṣètọ́jú ìlú fún odidi ọdún 9 àwọn ló ń ṣe Omìdànmì yẹn. bó o la ṣe ń ṣe Omìdànmì? nísìnyí ó kù bí March àbí lẹ́sìn February stroke March next year àwọn tó fẹ́ kó lé lọ́wọ́ àwọn olùtọ́jú kó ń tọ́jú ìlú láti ọdún bíi 9 sí àkókò yẹn wọ́n fẹ́ gun òkè àgbà àwọn wọ̀nyẹn ni wọ́n fẹ́ kó lé lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ Omìdànmì yẹn ní ọdún tí a fẹ́ bọ́ sí ní ìkan bíi February. àwọn tí wọ́n gòkè àgbà yẹn àwọn ni wọ́n bọ̀ sípò ààrẹ. wọ́n lọ sípò ààrẹ. àwọn tí a fẹ́ kó ló lọ́wọ́ làwọn tí ó mọ̀ ṣètọ́jú ìlú ẹ pè wọ́n ló kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan. ìtúlọ̀dé bó wàá la ṣe ń ṣe Omìdànmì. bọ́n ṣe ń ṣe Omìdànmì rèé ní ọjọ́ olómìdànmì yẹn gangan tó bá di ọ̀la tí wọ́n fẹ́ ṣe àwọn méjì tó yẹ pé wọ́n fẹ́ ṣáájú ẹ̀kan aṣáájú ìkan kẹ́yìn wọ́n á so ìkan mọ́ wọn nídìí wọ́n á bẹ̀rẹ̀ sí máa kí wọ́n ní kí àgbà wọ́n á bẹ̀rẹ̀ sí máa kí wọ́n nígbà àgbà títí mọ́jú kedede tilẹ̀ bá mọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ìlú àti àwọn ọmọ ìlú àti lọ dọ́pẹ́. kí ni ìtumọ̀ dọ́pẹ́? ẹmu wọ́n kọ́ ẹmu wá sí ìlú wọ́n á ṣe létí oko wá
gbogbo la mì tìtìtìtì àwọn tẹ́ pé wọ́n fẹ́ tó fẹ́ ṣàṣáájú àti kẹ́yìn wọn á ti máa múra ìbọn a máa rókìtì kékeré. àwọn wo ló máa ń ṣe aṣíwájú àti ìkẹyìn. náírà ẹgbẹ́ yẹn ni wọ́n á mú kan lókè wọ́n á mú kan náwó ìsàlẹ̀ wọ́n á mú kan lálùjù wọ́n á mú kan ní ẹyẹ òdòjù. àlùjù yẹn ni ó ṣáájú. bẹ́ẹ̀ àlùjù ló máa ṣáájú. wọ́n wá atọ́ ẹ̀kan fún wọn sí wọn lára bí ẹfun bí òsùn bí èédú kankan àwádìí ẹ̀ ti ṣe dírẹ́sì aṣọ pupa a fi ṣe skirt àwọn méjì yẹn ètò àjò yẹn wọn gbé kínní ọ̀dọ̀ ẹran wọn là á ti gbogbo ẹ̀ gbogbo àdìsó mọ̀ pé ní oníṣẹ́ kínní kan tẹ́ pé ó ń ṣe dàbẹ̀ wọn gbé yẹn sẹ́nu òun náà bẹ̀rẹ̀ sí máa fi ṣeré káàkiri gbogbo ikú mẹ́fẹ̀ẹ̀fà yẹn wọn ṣeré sí wọn ṣeré yíká. kí ló tọ́ ni pé àwọn tí wọ́n bá fẹ́ ṣe Omìdànmì fún ìtọ́fẹ́ kó àkóso ìlú lọ́wọ́ wọ́n máa ń lọ sí igbó Èkì. kó tó dìgbà yẹn ẹgbẹ́ yẹn wọ́n gbé wúrẹ́ àwọn tó ń ṣe ìtọ́jú ìlú àwọn àgbà tí mo sọ lẹ́ẹ̀kan yẹn tí wọ́n rò pé wọ́n bí ọ̀pá yẹn wọ́n gbé wúrẹ́ yẹn lọ sọ́hún wọ́n á lọ fi ṣe ètùtù fún wọn wọ́n á lọ gbàdúrà fún wọn wọ́n lọ pọ́n bọ̀ láti àlàáfíà bó ṣe lé nìyẹn. Omìdànmì yẹn ibo wá ní ìlú tó bá ti múra fún wọn báyìí tán wọ́n mọ̀ yí káàlù káàkiri. wọ́n máa pẹ̀lú eré nì. wọ́n máa jó. tẹ́ bá lè try wá wòran lọ́jọ́ yẹn tábà mọ àdírẹ́sì yín wọ́n lè invite yín kẹ́ wá wòran sójú yín. kò sí wàhálà. bí gbogbo kan bó ṣe máa dìn bó ṣe máa lárinrin nígbà yẹn bó ṣe rí nìyẹn. dẹ́rẹ́ tí wọ́n bá ṣe yẹn tó bá di ojúmọ́ àwọn ọmọ tí ó ráàyè ní ládàá yẹn wọ́n bá ṣe rí ọmọ lóde wọ́n tún ṣe rí títí di alẹ́. àmọ́dé táwọn ò lè bọ́ta lásìkò táwọn àgbà ń ṣe tí wọ́n ọjọ́ kejì làwọn wà sí wọn. bí àwọn àlejò tí ò bá tètè dé tí wọ́n sọ tí wọ́n dẹ̀ fẹ́ rí tó bá dọjọ́ kejì àwọn wá rí kọ̀ọ̀kan gbogbo wa balẹ̀ ọba ti ṣe yẹn táwọn o tún dọdún mẹ́sàn-án ni ó. wọ́n máa ti fẹ́ kó àkóso ìlú àwọn míì lọ́wọ́. àrà rèé o àrà kéńgé. Excuse me, bros. This your stout has this inviting aroma. Like there's something extra. You mean extra special? It's the roasty aroma from the extra malted barley in the new Trophy Extra Special Stout. Trophy Stout, aka Mr. Extra Special. A rich, dark, satisfying drinking experience every time. Barman, give me my own bottle of Trophy Extra Special Stout. Trophy Extra Special Stout. For extra special satisfaction. Not to be sold to persons under the age of 18. Drink responsibly. Uncle Dentist, what be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shey they use comfort? No dear, na hole for teeth dey cause most tooth pain wey be cavity. But if you use Colgate Maximum Cavity Protection take brush every day, the confirmed formula go help keep natural calcium inside our teeth wey go protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste, Colgate, because Colgate locks calcium in. Keeps cavities out! And the Nigerian Dental Association, they recommend Colgate. Summertime is come, say goodbye to dry skin. With Nivea lotions, with Nivea lotions. Summertime can be bitter, so bitter, but your skin can feel much better. Nivea lotion, moisturize, hydrate, protect your skin. summertime is come. It's designed to help you shine, get for your skin all the time. With cocoa butter, with shea butter, with almond oil, there's something for you. Shine bright, treat your skin right. Get up on Nivea lotion. If you love your skin and you know what's next, stand up for Nivea lotion. Everybody need Nivea lotion. Nivea lotion, Nivea lotion. Nivea lotion. Try Nivea body lotions and say goodbye to dry skin this Hamatan. Ọlọ́run má bàbá ìjẹ́.
Ọ̀túnba Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà ó ti mọ́yè náà jẹ́ ìwúyè Mágàjí Adésún ńlọpọ́nsún kan. Ọ̀túnba Kọ́lá Olóòtú bá a sọ̀rọ̀ lẹ́ Yorùbá. Mágàjí ilé Adésún lélóko lódò lẹ́yìn odi. Oyè àmọ́rí o ètò gbogbo ti tò. Ọjọ́ Sunday ọjọ́ kẹta oṣù kínní ọdún 2021 January 3rd 2021. Òun lọ́jọ́ ìwúyè ayẹyẹ Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. Dr. Center Hall Fẹ̀rẹ̀gẹ̀jẹ̀ níbi ayẹyẹ ìwúyè. Ìlú Ìbàdàn gbàlejò. Aago mẹ́wàá àárọ̀ ọjọ́ Sunday yẹn lè tó bẹ̀rẹ̀. Ẹni ńlá ní ṣe ńlá. Chief Wasiu Ayinde Marshal. Mayegun of Yorùbá land. Ilé òṣèré lọ́jọ́ náà fakọni ọmọ bíbí ìlú Ìbàdàn. Aṣọ ìwúyè Kọ́lá Olóòtú ti jáde o fún gbogbo olólùfẹ́ bá a sọ̀rọ̀. Máa lọ tààrà lọ́ra sọ ní ìdójúkọ Gelu FM tẹ́lẹ̀lẹ̀ Ìbàdàn NJ Garden opposite NJ Ìbàdàn àti ní ìdójúkọ Jọgọ Center ní Ìbàdàn. 5,000 lówó aṣọ. Ìjókòó ọlọ́lá èèyàn mẹ́wàá. VIP table 1 million naira péré ni o. Pè nọ́mbà bọ́ bàbá olóyè bá a sọ̀rọ̀ 08033319700. Mágàjí Kọ́lá Olóòtú ọ̀rẹ́ mi lóye náà. Àtẹ̀yìnrọ́gbọ̀n akéde ajá ní gbogbo òdì. Gbogbo kìràkìtà ẹ̀dá lórí àlàáfíà ni o. Gbẹ̀mí pamọ́ kí n pa túnmí láṣìírí kí n jù ọ́ lẹ̀ àrùn ní jẹ́bẹ̀. Ewé àtẹ̀kùn ń bẹ lóòótọ́. Kágbó káṣe ká mú ní dìbẹ̀rù fẹ́ lómi. Tónítóní Aba Healthcare Nigeria Limited. Wọ́n pe ewé àtẹ̀kùn pọ̀ nílànà tòde òní. Fún èyíkéyìí àìsàn tí bọ́dà fi àwọ̀ yá àjà. Tónítóní bọ́ọ̀dẹ̀nù. Bọ́dìmọ̀tì. Tónítóní bọ́ọ̀dẹ̀nù. Ara inú ni tani gbónífò. Tónítóní bọ́ọ̀dẹ̀nù. Ọkùnrin tí ò kájú ẹ̀ lọ́dún ayẹyẹ. Láṣẹyẹ méjì. Tónítóní Aba Healthcare Nigeria Limited ni ó gbà lọ. Pẹ̀lú ìwádìí ìjìnlẹ̀ lórí ewé àtẹ̀gò fàlàáfíà ara ẹni. Bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe tónítóní herbal flushing powder. Block AB9 Tinubu Modern Market Mọ́ṣáláṣí bus stop. Ìpájà road. Ibẹ̀ lolú iléeṣẹ́ wọ́n wà. Ẹ̀ka iléeṣẹ́ wọ́n tún wà nílẹ̀ Ìbàdàn. Níbojú Yanlá shopping complex. Mọ́nàsán Ìbàdàn. Tàbí ká pè sórí nọ́mbà yìí. 08033715988. Tónítóní Herbal Healthcare Nigeria Limited. Àlàáfíà kò jẹ́ wọn lógún. Ìtẹ̀síwájú nínú ìmọ̀ ló ń gbéni dókè téńté láwùjọ. Federal Cooperative College Ìbàdàn ti tẹ́ pẹpẹ ẹ̀kọ́ fún olúkúlùkù láti wá gba tiẹ̀. Ó ti pẹ́ tá a ti ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ Federal Cooperative College tí àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀ sì ń ṣe dáadáa. Bí ìpele ẹ̀kọ́ diploma ṣe wà, ní national diploma àti higher national diploma ń bẹ nínú àwọn ẹ̀kọ́ bíi cooperative economics and management, business administration, accounting, marketing, computer science àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó o bá sáà ti ní credit márùn nínú English, Maths, Biology tàbí Agri Science àti àwọn iṣẹ́ méjì míì ó kéré tán 2 sitting nínú ìdánwò WAEC, GCE, NECO tàbí NAPTEP. A jẹ́ wípé ó ti perégedé láti ní admission sí Federal Cooperative College Ìbàdàn nìyẹn. Ètò ìgbaniwọlé sí full time àti part time lọ lọ́wọ́lọ́wọ́. Ìwọ sáà ti tètè lọ gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Federal Cooperative College lẹ́gbẹ̀ẹ́ FAMIC Ẹlẹ́yẹlé Ìbàdàn 08038319232 tàbí 07038853407 Federal Cooperative College Ìbàdàn, ìgbésókè nínú ìmọ̀ ìwé. Excuse me, bros. This your stout has this inviting aroma. Like there's something extra. You mean extra special? It's the roasty aroma from the extra malted barley in the new Trophy Extra Special Stout. Trophy Stout, aka Mr. Extra Special, a rich, dark, satisfying drinking experience every time. Barman, give me my own bottle of Trophy Extra Special Stout. Trophy Extra Special Stout for extra special satisfaction, not to be sold to persons under the age of 18. Drink responsibly. Àràlé o, àràkéńgé. Ọ̀gá parada gbá sọ́ọ̀rìn mọ̀dẹ̀mọ̀dẹ̀ gbégún bá wọnú aṣọ ipa òun dà. Ṣé wùrùwùrù lẹ kúkú ń gbọ́n ta? Ìyẹn wùrù hẹ́rẹ́ gbégún ń jòbì. Èyí tẹ́gún fi ń jòbì ń bẹ lábẹ́ aṣọ. Ẹ̀kú etí gbọ́ ètò àrà ń tẹ̀ wájú láti ìkànnì ìfẹ́yìn ẹ̀ pẹ̀lú olólùfẹ́ yín ọláìkọ̀ ọmọ àkúrẹ́dẹ́ MrAyedun. Àgbà nínú káṣọ̀rì kí ni iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu Ọ̀ṣọ́kùnmọ́yà Adéọlá Elizabeth Atom Ọba Gold Ibrahim bó o ní ẹpẹ̀lẹ́ ṣé ìyẹn ọ̀pọ̀ jù ní United Kingdom báyìí ọba ń kí àwọn àna mi ní London àti ní Leicester City wọ́n kú òtútù yìí o akúrò Oríyọmí fúnra rẹ̀ ẹ mọ̀ ṣeun darapọ̀ mọ́ wa lórí ètò ayé agbáṣàgà amúlùdùn àtọpinpin brọ́dà mi ẹ kú gbìyànjú o Èdùmàrè ó pín wa lérè Olúmídé Adégbòdù 32 FM 949 Ìbàdàn 32 FM 949 Ìbàdàn mo gbàgbé láti bá wa subscribe sí ojúpọ̀ YouTube ti Ọláyínká ọmọ àkúrẹ́dẹ́ MrAyedun tá a pè ní Wo TV ẹ dákun ẹ bá subscribe síbẹ̀ bákan náà ní ojúpọ̀ ti 32 FM 949 Ìbàdàn YouTube wa bẹ́ẹ̀ tí ń subscribe bẹ́ẹ̀ tẹ́ ẹ ṣe ń share rẹ̀ náà ní kẹ́ ẹ click notification bell kí gbogbo ẹ̀
kájọ kọ́mọlùbọ́ kó lè bá a dùn kí gbọ́gbọ́n kọ́ sí i kó sì lè bá a jọ ara wọn. Kó tó di pé àsìkò ojú ọjà mímọ̀ títí fẹ́ tó ọ̀dà òun náà láti gbọ́ nípa Òmìdànmí àti gbọ́ èyí tó kù tá a fẹ́ mú náà ní ọdún Àtìbà. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yìí pé nílùú Àfò wọ́n pàtàkì àkọ́bí ọmọ púpọ̀ pàápàá jùlọ ní Ìfìrìn Àfò. Wọ́n pàtàkì àkọ́bí ọmọ gidigidi gan o pàápàá jùlọ ọmọ tá a bá kọ́kọ́ bí tó sì tún wá ké tí gbogbo ayé gbọ́ ipò ké ó ké síta táyé gbọ́ yìí wọ́n mọ̀ kí àwọn òbí rẹ̀ kú oríire ni wọ́n mọ̀ bá wọn jó wọ́n sì mọ̀ bá wọn yọ̀ nínú pípàtàkì àkọ́bí ọmọ yìí ló fà á ọdún kan tẹ́ ń pè ní ọdún Àtìbà. Kí là ń pè lọ́dún Àtìbà? Bó o là á ti ṣọdún Àtìbà? Bó o ló ti kan ẹni bá kọ́kọ́ bímọ àkọ́bí tó sì tún ké síta nílùú Àfò pàápàá jùlọ Ìfìrìn Àfò. Àmú eléyìí wá nígbà tá a bá padà dé láti ojú ọjà. Ẹ̀já súré lójú ọjà ká lọ ká sì tún bọ̀ láti ojú ọjà. Ìfẹ́ Olúwa AK32 wọ́n da inú àwọn tó darapọ̀ mọ́ wa lálẹ́ tòní ni. Ìjà sáré gbọ́ ìpolówó yìí láàrin ìṣẹ́jú kan sí méjì. Bàbá ti padà dé tààrà ohun bàbá Ben Fagbọ̀hùn tó ń ti Ayédùn tí ó ń tàkò tó béèrè sí bàbá sì ń dáhùn náà lágbọ̀ nípa ọ̀rọ̀ ọdún Àtìbà. Ẹlẹ́mẹ̀wọ̀n ẹ̀kú kalẹ̀. Tọ́ Origin Herbal Gin wò ọ̀nà àrà láti gbádùn jíìnì tó ní ojúlówó African root pẹ̀lú ìtọ́wò tó fọkànbalẹ̀ èyí tó jẹ́ pé o lè rí nínú Origin Herbal Gin nìkan. Origin Herbal Gin jíìnì tí kò lẹ́gbẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ̀gbádùn Origin Herbal Gin jíìnì tá a ṣe pẹ̀lú ojúlówó African root fún àdùn tó kọjá gbogbo ìtọ́wò tó o ti rí tẹ́lẹ̀. Kò sí títà fún ọmọdé tí kò tó ọdún 18 má ṣe mọ̀ ọ́n para. Origin wà lógidì. Honey, must you go? Babe, you know I must. Besides, you can always video call me. Hey, what if your battery runs out? I've got my power bank. Hey, and when your power bank runs out? Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily, so you never have to worry about running out. Visit www.airtel.com.ng/HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. Airtel, the smartphone network. ọ̀rọ̀ àṣírí tí kò hàn sọ́mọ aráyé kókó ní olè. Agbede tarotaro, alukode tosu, lekeleke wọ̀lú tẹ́fútẹ́fú, Kẹ́hìndé Àlàdé Abẹ́rù àgbà. Gbogbo ọmọ Nàìjíríà ọdẹ o, àgbà ògbédè ni, ààrẹ fáwọn tó sọ rírí ayẹlẹ́lẹ́ Yorùbá káfàtà, Kẹ́hìndé Àlàdé Abẹ́rù àgbà. Ó tún ti wọlé kọlẹ̀ o, sí 32 FM 94.9. Ọ̀rọ̀ àṣírí, àkànṣe ètò táwọn máa gbọ́ lórí ìkànnì yìí. Ẹ̀lẹ́ ń bẹ̀ ń wo ẹ̀yin olólùfẹ́ ìkànnì tí a wà yìí. Ọ̀rọ̀ àṣírí wo lẹ̀ ń bò, méjì àgbọ̀ wo lẹ̀ ń bára yín sọ. Ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣírí ni, ṣùgbọ́n bọ́rọ̀ bá lọ yọ fẹ́ ni a bá dà sírí. Gbáradì fún ìgbéyàwó mo máa ń sọ fún wa pé ilé ni ìgbéyàwó ẹnìkan mọ̀ gbà ọ̀nà sì jìn kó wọnú ẹ̀ kó ṣẹ̀wá mọ̀ sákiri òkè àti pẹ̀tẹ́lẹ̀ pé. ọ̀rọ̀ àṣírí tí kò hàn sọ́mọ aráyé kókó ní olè. Excuse me, bros. This your stout has this inviting aroma. Like there's something extra. You mean extra special? It's the roasty aroma from the extra malted barley in the new Trophy Extra Special Stout. Trophy Stout, aka Mr. Extra Special. A rich, dark, satisfying drinking experience every time. Barman, give me my own bottle of Trophy Extra Special Stout. Trophy Extra Special Stout for extra special satisfaction. Not to be sold to persons under the age of 18. Drink responsibly. Àrà rèé o, àrà kéńgé. Ẹ kú etí gbọ́ ètò àrà
ó mọ̀ sí ń ṣe bẹ́ẹ̀ ń tẹ̀ wájú bó tilẹ̀ jẹ́ pé gbogbo ń tà ní lórí ètò kò ju bí ìṣẹ́jú 3 sí 4 lọ mọ́. Èmi la fẹ́ ṣe bàdúrà ẹni bá ti gbà ipa aládùúrà kì í ká mọ́. Àdúrà yín náà ló gbà lé wa lórí pé ká jí ó mọ̀ wọgbá ká mọ̀ tẹ̀ sí ọwọ́ iwájú ká mọ̀ dèrò ẹ̀yìn kọ́rọ̀ wa ó mọ̀ dé àwà sẹ́yìn bíi ti ìrẹ̀. Ẹ ní bínú o ẹ̀yìn bí mo ti wí pé bá a bá ti padà dé a mú fọ́nrán tá a fẹ́ fi ṣàlàyé tí wọ́n ń pè ní ọdún Àtìbà nílùú Àfò pàápàá jùlọ Ìfẹ̀rìn Àfò. Ìdí tá a fi nílé mú wá ní wípé fọ́nrán yìí ìṣẹ́jú 6 àti ó lé ìṣẹ́jú 10 ìṣẹ́jú àáyá 10 6 minutes 10 seconds òun ni fọ́nrán yìí gangan tí bàbá fi ṣàlàyé torí pé odidi ọjọ́ 5 là á fi ṣe ọdún Àtìbà. Àkọ́kọ́ ọjọ́ ni wọ́n ń pè ní ìrúbà ó ní tí wọ́n ṣe lọ́jọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin tó fi di ọjọ́ 5 àti bí ọdún yìí bí ṣe máa ń lágbára tí máa ń lárinrin tó. Ìdí rèé tá a fi nílé mú wá àjẹ́ pé nínú ètò Olódùmarè ọjọ́ 6 iná ni a tó láǹfààní láti fẹnu ẹ̀ jóná àmọ́ ní ọjọ́ 6 yẹn a mú gbogbo tá a ti sọ nípa ìrìn àjò àrà sí ìlú Àfò a mú wá sí ìrántí wa tó ní Gẹ̀ẹ́sì ń pè ní àgbéyẹ̀wò ìyẹn revision àbí review ìyẹn bá rí ẹ pé mẹ́ a ṣàtúngbéyẹ̀wò rẹ̀ látòkè délẹ̀ débi tá a bá dé lónìí ká tó wá lò fọ́nrán kó lè bá a nítumọ̀ kó lè bá a yé wa dáadáa àti irú ẹni fẹ́ jẹ́ pé ìjọ́ 6 ni wọ́n tó darapọ̀ mọ́ wa. Ìdí rèé tí a fi ní ká sún fọ́nrán ọ̀hún sí ọjọ́ 6 ṣùgbọ́n ẹ gbọ́ orin kékeré yìí díẹ̀ nínú orin tí wọ́n máa ń kọ lásìkò ọdún Àtìbà ni. Iye tèmi mẹ́sùlì kò sùn àyà iye dúdú mẹ́sùlì sàn para àyà iye tèmi mẹ́sùlì kò sùn àyà ìdúdú yíyànyà àyà. Àràré o. Gẹ́gẹ́ bí mo ti sọ láàárọ̀ nígbà tí a wà lórí bàbá vendor tí mo ní àǹkárá wa tá a há kù lórí bàbá vendor láàárọ̀ a tún há díẹ̀ ń bẹ̀ lálẹ́ tòní èyí tó bá kù a tún há láàárọ̀ lálẹ́ bàbá vendor bàbá tún há tán a tún kó bọ̀ lórí ètò ìpasẹ̀ ní ọjọ́ àbámẹ́ta sátidé 0906 2000 949 08097 949 kásáré gba ìpè kan àbí méjì ká máa àwọn wo ni ó tún wá gba àǹkárá wa láàárọ̀ ọ̀la. Orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti pè kí lẹ pé Ọlá láti Ọmí Àdìó ó lágbára o. Inú àwẹ̀ ni mo ti máa ń rí àwọn aráalé tí wọ́n wájà tí wọ́n máa ń wá gba ìbùn báyìí inú mi dùn. Tó bá ti di àárọ̀ ọ̀la aláṣẹ Èdùmàrè ẹ mọ̀ bọ̀ wá káago 11 ó tó lù ẹ mọ̀ bọ̀ wá sí Àjàkẹ́rin Cocoa House ẹ wá gba àǹkárá ọ̀pá 6 ni tó sì jiná tó dúore dáadáa. Ẹ ṣeun àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè. Ẹ má gbàgbé pé àǹkárá yìí ẹrú Ọlọ́run kan tí wọ́n fi ń ṣèrántí ọmọbìnrin ọjà ìyá wa Wúlèmọ́tù Ọdúnọlá Àdùkẹ́ tí wọ́n jẹ́ tó gbìyànjú sí ìyá oníwèé lágbéni táwọn jẹ́ ìyá alájà àdínì ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà ayé wọn. Ọjọ́ Sunday tí ń bọ̀ ní ó pé ọdún kan tí mọ̀mọ́ tí àwọn kú lókè pẹ̀ kédùn kọ́lọ́n kó túbọ̀ bá wa fi ọ̀run kẹ́ wọn torí ìdí tá a fi ń hàn kára nù ẹrú Ọlọ́run kan tó jẹ́ mọ̀lẹ́bí mọ̀mọ́ náà ni wọ́n kó lẹ̀. Ẹ má bínú nílé ẹnìkan tí ó láǹfààní àti pè wọlé nù inú mi sì dùn dódò okùn ibi apá ibi tí ìpè ń bọ́ sí ṣùgbọ́n láàárọ̀ la aláṣẹ Èdùmàrè ní tó bá wù ọ́ wí láàárọ̀ ìkùnkùn nọ́mbà mi wọ́n pè sí ní tó bá wù ọ́ sọ láàárọ̀ lájàre láṣẹ Èdùmàrè báyìí lórí bàbá vendor àtúnhá ó pọ̀ ta ló ní kò pọ̀ ó pọ̀ kẹ̀ ó pọ̀ pa OPP ẹ wò ó mọ̀ lọ́mọlé lọ́mọ báyà mi Àṣàkẹ́ lọ́ọ̀dẹ̀ Ali pẹ̀lẹ́ ó di ọjọ́ àbámẹ́ta sátidé mọ́ bínú ó mọ̀ dúpẹ́ gbígbọ́ lọ́jọ́ àbámẹ́ta. Ẹ bá di aago 9 darapọ̀ mọ́ Adémọ́lá bàbá mi bá a mọ̀ tàn lórí ìṣẹ̀dálẹ̀ kọ́ ni
lórí ètò ìṣẹ̀dálẹ̀ ó dára o òun ayọ̀ lásán.